Mo kí ẹ̀yin ènìyàn mi, mo kí yín púpọ̀ gan. Mo fi gbólóhùn Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣẹ̀dá, ọba àṣàkí ọ̀run, mo fi kí ẹ̀yin èèyàn mi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èmi náà ni ọmọ yín náà ni èmi Alfa Jamiu ọmọ ọ̀dọ̀ àgbà. Mo kí yín púpọ̀ gan. Àsìkò kó lè dà, kò ní bàjẹ́ fún aláṣẹ Èdùmàrè. Iṣẹ́ wo ni mo mú wá fún yín ní òní? Iṣẹ́ tí mo mú wá fún yín lóyún là ń pè ní ẹ̀yọ́nú ìfẹ́ràn. Ẹ̀yọ́nú kíni? Ẹ̀yọ́nú ìfẹ́ràn. Kí là ń pè ní ẹ̀yọ́nú ìfẹ́ràn? Ẹ̀yọ́nú tó ń ṣiṣẹ́ ìfẹ́ràn. Ní ìsìn báyìí gbogbo wa la mọ̀ yí pé ẹ̀yọ́nú pé oríṣiríṣi. Ẹ̀yọ́nú àwọn àgbà wà tó jẹ́ ẹ̀yọ́nú àwọn màmá mi. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yọ́nú aráyé wà. Ẹ̀yọ́nú aráyé ó yàtọ̀ sí ẹ̀yọ́nú ìfẹ́ràn, méjì ó yàtọ̀ síra wọn, kò papọ̀ rárá. Ṣùgbọ́n gbogbo ẹni tí aráyé bá ń yọ́nú sí, kò sí nǹkan tó lè ṣe tí kò ní mọ̀ ojúṣe fún. Nítorí pé ẹni tí aráyé yọ́nú sí náà láráyé ó nífẹ̀ẹ́. Ẹni aráyé yọ́nú sí láyé ń gbé nǹkan rere náà gbé kò lójú. Ẹ̀yọ́nú ló dáa jù nítorí pé ẹ̀yọ́nú lọba ògùn. Àṣírí bíbò báyìí òun ni ọba àwúre. Mo kí yín púpọ̀ gan. Ewé tí mo mú lọ́wọ́ yìí ó wà lára èròjà ohun tí a fẹ́ lò ní òní. Ó dùn mí tí mi ò rí àwọn nǹkan yòókù nítòsí, ìbá fi hàn ẹ̀yin ará ilé. Tí ènìyàn tó bá rí iṣẹ́ yìí ṣe, ó dá mi lójú wípé tó bá ń lò ó, bí gbogbo ayé bá ń bínú sí, gbogbo ara yóò máa yọ̀ ọmọ ni. Nítorí ní tèwe tàgbà báyìí ní yọ ọmọ yọ̀. Tí gbogbo ayé bá ń bínú sí bẹ́ẹ̀, ó máa yọnu sí ni. Àrídájú wà níbẹ̀. Tested and confirmed ni. Èmi ọmọ ọ̀dọ̀ àgbà yín náà rè o. Mo lágbèsè wọ orí YouTube wa náà láti fi gbé wa láti jẹ́ kí èèyàn kẹ́lẹ́ máa gbọ́ mi, ká lè jọ máa wòra wa lójúkorojú. Ẹ̀yin ènìyàn mi, àwọn kan máa ń pariwo wípé ṣé Ògún wà? Ẹ̀yin bàbá, Ògún ń bẹ tó ń jẹ́ bí idán. Kò kì í ṣe ìgbà tí a bá fi gbogbo nǹkan kó ewé jọ, tá a ra bí oríṣi èròjà bí 100 àbí tá a fi 10 million naira tá a fi ra èròjà, nǹkan ni Ògún máa ń jẹ́. Ewé méjì lásán àti ọ̀kan lásán, a máa yára jẹ́ ju iṣẹ́ tí a náwó tabua lé lórí lọ. Ṣé ń gbádùn mi? Àti wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń ṣe ògùn ní ayé tàwa yìí tí kò ní ìmọ̀ nípa ògùn ṣíṣe. Ẹlòmíràn á kàn mú agbéwò kò kaná, á bẹ̀rẹ̀ sí ní mọ ṣiṣẹ́. Yóò ṣe tán yóò ní òjẹ́, yóò pe ológun lékè láì mọ̀ yóò pé òun gangan olófà tí ògùn náà fi ṣiṣẹ́. Kéèyàn tó lè máa ṣe ògùn láyé, èèyàn gbọ́dọ̀ nímọ̀ nípa ewé àti egbò dáadáa. Èèyàn gbọ́dọ̀ ní ìmọ̀ nípa ewé àti egbò dáadáa. Èèyàn tó fẹ́ máa ṣe ògùn tí ò ní ajẹ́gùn lára, báwo ni ògùn sì lè fẹ́ ṣiṣẹ́ fún un? Èèyàn gbọ́dọ̀ ní ajẹ́gùn lára. Bí èèyàn bá tiẹ̀ ní ajẹ́gùn lára, kéèyàn ẹni tí ìdè, àṣàsí àbábìlù àbí ògùn ìdílé bá wà lára rẹ̀, kò sí bí ògùn sì lè ṣiṣẹ́ fún un. A kọ́kọ́ gbìyànjú bí ó ṣe ṣe àwẹ̀nù àbí atúdè tí ó fi wẹ ọwọ́ kọ́wọ́ kò lára rẹ̀ kí ògùn tó lè máa jẹ́. Ọjẹ́ ológun, ọjẹ́ ṣe nǹkan, òun tọ̀ sí orí ewé. Ewé ò lè jẹ́ fún ọ. Bá a bá sì ń gún ọṣẹ lọ́wọ́, a kì í rojọ́. A máa ń gún ọṣẹ ní ẹyọ kọ̀ọ̀kan ni. A máa ń gún ewé ní ẹyọ kọ̀ọ̀kan, àìgún ewé. Àwọn mí ò kàn mú ewé, ó da gbogbo ẹ̀ sílẹ̀ lọ. Popopopo, ó máa gún gbogbo ẹ̀ pọ̀. Kò lè ṣiṣẹ́. Nítorí pé nínú ìmọ̀ tí bàbá mi kọ́ mi, Ráímì Oṣùọlálé, kí Ọlọ́run bá kó bá ń fi ọ̀run kẹ́ bàbá. Àwọn náà kọ́ wa nímọ̀ nítorí pé kò kì í ṣe wípé èèyàn kàn lè wá láyé kí èèyàn kàn léèyàn fẹ́ máa ṣe ògùn láti pé èèyàn nímọ̀ nípa rẹ̀. Ká mọ́ fa ọ̀rọ̀ gùn, ọ̀rọ̀ mi sì pọ̀ gidi gan. A ò lè sọ̀rọ̀ tán. Ẹ mú bẹ́rù yín kẹ́ ẹ kọ iṣẹ́ yìí sílẹ̀. Iṣẹ́ tó dájú tẹ́lẹ̀dùmarè fi àṣẹ sí ni. Kí lẹ̀ bá mi wá? Ẹ bá mi wọ́ ewé yìí. Kí là ń pè, kí lorúkọ ewé? Ewé là ń pè ní ewé rẹ́rìn kò mí.
là ń pè ní ewé rẹ́rìn-ín-kòmí. Orúkọ ewé yìí pọ̀, àwọn míì a máa pè ní ewé apàṣà, àwọn míì a máa pè ní ewé ajíwewú, àwọn míì a sì máa pè ní imí eṣú. Èyí tí Ọlọ́run bá ní kẹ́ mọ̀ sí ní ọ̀dọ̀ yín, òun náà ni ẹ bá mi já ewé yìí, ẹ já, ẹ jẹ́ kó pọ̀ díẹ̀, kó jẹ́ òòjọ́. Ẹ tún bá mi já ewé ewúro. Ewé ewúro tẹ́ bá lò, ẹ jẹ́ kó jẹ́ ewé ewúro jọ́. Ẹ má lo ewé ewúro yìí tí wọ́n tó ti dijọ́ kejì, òòjọ́ ló dáa. Ẹ bá mi wá epo ẹyin tí adìẹ pa fúnra rẹ̀. Tádìẹ pa kò ṣe èyí tí epo ẹyin ìbílẹ̀ tádìẹ pa fúnra rẹ̀. Kò kí ń ṣe èyí tí pa ẹyin ibẹ̀ tán tẹ́ fi dé ẹdín jẹ tán. Tẹ́ wá lẹ́fẹ̀ẹ́ máa lo epo rẹ̀ rárá o. Èyí tí adìẹ pa fúnra rẹ̀, ẹ bá mi wá. Ẹ bá mi wá epo ọ̀bọ̀. Ẹ bá mi wá igi ńlá. Kí lẹ bá mi ṣe? Ẹ bá mi wá Miss Paris. Miss Paris ike kan. Ẹ já ewé yìí, ẹ já. Ẹ fi Miss Paris díẹ̀ sí, ẹ gbó. Ẹ gbọ́dọ̀ fomi sí o. Tẹ́ bá ti gbó, ẹ kó ìdọ̀tí rẹ̀ kúrò. Ẹ tún mú ewé ewúro náà, ẹ tún já, ẹ tún gbó náà láì fomi sí. Ẹ lè fi Miss Paris díẹ̀ sí kẹ́lẹ́ rí gbó. Ẹ gbó, ẹ tún da sàkìtì rẹ̀ kúrò. Ẹ gún epo ọ̀bọ̀ lọ́tọ̀. Ẹ gún epo ẹyin náà lọ́tọ̀. Ẹ sì gún epo gíná náà lọ́tọ̀. Tẹ́ bá ti wá gún àwọn nǹkan wọ̀nyí tán, ẹ wá mú omi yìí, ẹ dà sínú Miss Paris. Títí ewé rẹ́rìn-ín-kòmí yìí, ẹ dà bẹ́ẹ̀. Tí ewé ewúro náà, ẹ dà síbẹ̀. Ẹ dà gíná náà, ẹ dà sí gíná tẹ́ sì lọ̀kùn náà, ẹ dà síbẹ̀. Epo ẹyin náà, ẹ dà síbẹ̀. Ẹ sì dà epo ọ̀bọ̀ náà síbẹ̀. Iṣẹ́ ti ṣe o ẹ̀yin èèyàn mi. Tẹ́ bá ti dà síbẹ̀ tán, ẹ gbé iṣẹ́ yìí pamọ́ fún ọjọ́ 3 kẹ́ tó máa lò. Tẹ́ bá fẹ́ lò, ẹ máa ṣéèkì ẹ̀ kẹ́ máa fi iṣẹ́ yìí para. Bàbá, màmá, iṣẹ́ yìí dájú. Èmi ọmọ ọ̀dọ̀ àgbà ni mo sọ bẹ́ẹ̀, iṣẹ́ tó dájú ni. Ẹ ṣé kẹ́ fún mi lábọ̀. Tí ẹ bá ń ṣiṣẹ́ yìí, gbogbo ọmọ aráyé pátá ni ó mọ̀ yọ́nú sí yín. Obìnrin ó mọ̀ yọ́nú sí yín, ọkùnrin ó mọ̀ yọ́nú sí gbogbo èèyàn pátápátá náà ni ó nífẹ̀ẹ́ yín. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ gbé iṣẹ́ yìí pamọ́, ẹ má jẹ́ kí ìdí ẹ̀ kalẹ̀ mọ́, kẹ́ máa fi para láàárọ̀ tẹ́ bá ti wẹ̀ tán. Kẹ́ máa fi ṣe kíni? Kẹ́ máa fi para láàárọ̀ tí ẹ bá ti wẹ̀ tán. Èèyàn kan péré ni iṣẹ́ yìí wà fún, kò sí fún èèyàn méjì. Èèyàn kan péré ló lè lò. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ jọ̀wọ́, ẹ ti gbọ́ àwọn àlàyé yìí, ẹ kọ̀mẹ́ǹtì sí abẹ́ ìsàlẹ̀ yìí, kẹ́ sì subscribe. Nítorí pé tẹ́ bá lè tẹ subscribe tó wà nísàlẹ̀ yìí, tá a bá post iṣẹ́ mi, ẹ lè ní àǹfààní àti mọ̀. Ó sì lè máa jẹ́ àǹfààní gbogbo wa. Kí ewé àtegbò kó má parun, ìní mi wà fún. Àti kí iṣẹ́ bàbá mi kó má parun, ìní mi wà fún. Mo kí ẹ̀yin èèyàn mi, àṣírí agbára wa kọ́ ni, kò ní bàjẹ́. Ire o.